ẹ̀yin èèyàn lé gist tèmi wọ́n ní kábíyèsí postpone meeting wọn lọ sí Brazil o nítorí pé wọ́n ní pé next time táwọn bá máa lọ Brazil àwọn àti Queen Naomi làwọn jọ máa travel. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé dáadáa ni mo bá yín? Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Orúkọ mi ni Máṣọ́lá o. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o so that tí bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe àtẹ̀yin tẹ́ subscribe, gbogbo yín pátá ni mo gbàdúrà fún. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́. Gist tèmi wọ́n ní kábíyèsí ní next time táwọn bá máa lọ sí Brazil àwọn àti ìyàwó àwọn Queen Naomi làwọn jọ ń lọ sí Brazil. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé àwọn Brazilian yìí nígbà tí kábíyèsí àti olórí Ronke àti Mariam lọ, wọ́n ní pé àwọn ò fẹ́ kí kábíyèsí máa dà wá mọ́, wípé anytime tó bá ti ń bọ̀ àwọn ò fẹ́ olórí kankan ju Queen Naomi lọ, wípé Queen Naomi nìkan ni àwọn fẹ́ rí kán mú dání. Bóyá èyí ló wá jẹ́ kí kábíyèsí postpone meeting wọn ní Brazil di ọjọ́ iwájú títí tí Queen Naomi á fi ráyè tí wọ́n á jọ fi lọ. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní last week ló yẹ kí kábíyèsí visit Brazil. Wọ́n ní wọ́n dẹ̀ postpone ẹ̀ pé ó dìgbà tí Queen Naomi bá ráyè káwọn tó jọ lọ, pé torí àwọn ti make promise fún àwọn ará Brazilian pé anytime táwọn bá ń padà bọ̀ àwọn àti Queen Naomi làwọn jọ máa wá. Wọ́n nígbà tí kábíyèsí lọ bá Queen Naomi lákùrẹ́, wọ́n ní wọ́n sọ fún Queen Naomi pé kí wọ́n jẹ́ kí àwọn plan láti lọ sí Brazil. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi sọ fún wọn pé rárá àwọn ò lè jọ travel right now, wípé àwọn ní a lot of programs táwọn ń ṣe lọ́wọ́. Wọ́n ní kábíyèsí ní pé okay àwọn máa postpone ẹ̀ dìgbà tí wọ́n bá máa ráyè. Gbogbo àwọn ará Brazil ni wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Gbogbo àwọn ará Brazil ni wọ́n fẹ́ kí Queen Naomi wá. Ẹ rántí nígbà tí Queen Naomi lọ sí Brazil, gbogbo bí wọ́n ṣe gbogbo àwọn programs tí wọ́n ṣe fún àwọn obìnrin, fún àwọn married woman, fún àwọn ọ̀dọ́, fún àwọn single parent, fún àwọn àǹtí ò tí marry gan, gbogbo wọn ni wọ́n interview tí ó jẹ́ pé inú wọn dùn sí wọn ní ìgbà yẹn. Ṣùgbọ́n memory yẹn ò tí ì kúrò ńbẹ̀ nítorí wípé kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ó lè rí. Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn àti sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ fún wọn ní wisdom àti knowledge láti advice àwọn ènìyàn ní àwùjọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tí Queen Naomi wà ní palace, gbogbo àwọn ètò yìí ni Queen Naomi máa ń ṣe. Ṣó ti yé yín? So Queen Naomi ní experience nínú wípé kí wọ́n báyàn sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà tí wọ́n lọ sí Brazil yẹn, gbogbo the way bí wọ́n ṣe àwọn programs tí wọ́n ṣe ń bẹ̀, ṣé ẹ mọ̀ pé it was still recorded. Ó ṣì wà ní memory àwọn ará Brazil yìí tó jẹ́ pé they can be still seeing it. Ó wà lórí social media now. Ẹ lọ Google ẹ máa rí speech wọn bẹ̀. She really did well. Mo tiẹ̀ tún rí ìkan tó yẹ pé wọ́n jáde wá sí títì. Ó dàbí ẹni pé bóyá bíi downtown wọn ní Brazil ni, tí wọ́n sọ̀rọ̀ ńbẹ̀, tí wọ́n enlight àwọn èèyàn, tí wọ́n enlight wọn lórí culture wa, èyí bí a ṣe lè gbé àṣà wa ní arugẹ. Oríṣiríṣi nǹkan ni Queen Naomi ti ṣe nígbà tí wọ́n travel lọ sí Brazil. So ìtorí ẹ̀ ni àwọn ará Brazil fi sọ fún kábíyèsí wípé next time tí kábíyèsí bá bọ̀ àwọn àti Queen Naomi làwọn fẹ́ yẹ kí wọ́n jọ wá. Kábíyèsí náà dẹ̀ ní àwọn gan fẹ́ travel pẹ̀lú Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé ó ti ṣe díẹ̀ tí a ti rí kábíyèsí àti Queen Naomi pọ̀. Everybody is looking forward to that. Àwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa gan look forward sí. Gbogbo àwọn èèyàn nǹkan tó fẹ́ gbọ́ nìsín ni pé kí Queen Naomi padà wá sínú palace ká máa rí kábíyèsí àti Queen Naomi pọ̀ bá a ṣe ń rí wọn pọ̀. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe nítorí wípé obìnrin tí ó yẹ ká celebrate ní Queen Naomi.
obìnrin tó yẹ ká gbé òṣùbà fún ni. Tó bá ń pe obìnrin ní woman of virtue, woman of excellence, woman of grace, Queen Naomi ló ń jẹ́ bẹ́ẹ̀. Nítorí wípé láti ìgbà tí àwọn àti Kábíyèsí ti ń jà, ẹ lè gbọ́ ọ̀rọ̀ ẹyọ kan báyìí lẹ́nu Queen Naomi. Pẹ̀lú bí gbogbo àwọn olórí ṣe gbé blogger dìde kán máa blog Queen Naomi, ẹ rí kán sọ̀rọ̀, wọn sọ̀rọ̀ nítorí pé wọ́n mọ nǹkan tán kárì, wọ́n mọ nǹkan tán gbé. Ṣó ti yé yín? So ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá. So àwọn ará Brazil fi ohùn sílẹ̀ fún Kábíyèsí o pé rárá o, àwọn ò fẹ́ kán mú èèyàn kankan wá o ju Queen Naomi lọ. Bó dẹ̀ ṣe máa rí ní agbára Ọlọ́run nìyẹn. Nítorí pé wọ́n fẹ́ disappoint àwọn ará Brazil yìí, wọ́n ní pé àwọn ní láti sún trip yìí síwájú títí tí àwọn á fi settle gbogbo nǹkan tó ń rùn nílẹ̀ láàrin àwọn àti Queen Naomi. Bóyá ńgbà tí Queen Naomi bá dẹ̀ padà dénú palace tí gbogbo ẹ ti settle, táwọn olórí ti lọ, bóyá Queen Naomi á dẹ̀ wà ní grace àti ìfọ̀kànbalẹ̀ láti bá Kábíyèsí travel lọ síbi tó bá fẹ́ lọ. Mo dẹ̀ mọ̀ pé èyí náà dẹ̀ tún wà lára nǹkan tí Kábíyèsí fi ń sọ fún gbogbo àwọn olórí pé kí wọ́n lọ ra lé. Ẹ mọ̀ pé Kábíyèsí ò mú ní ọ̀rọ̀ kékeré rárá, because wọ́n fẹ́ peace fún ìyàwó wọn Queen Naomi, wọ́n fẹ́ peace fún ọmọ wọn wípé kí wọ́n jọ padà wá sínú palace o, kí wọ́n máa gbé ní ìrẹ́pọ̀. Ẹ̀yin èèyàn lè gist tèmi tá a gbọ́ tá a mú wá fún yín nìyẹn. Etí tẹ fi ń gbọ́ mi ò nídìí, ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.